lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa gbìyànjú láti béèrè àlàáfíà breadwinner ilé yín. Kì í ṣe wípé bóyá ó rẹ̀ o, kì í ṣe pé bóyá àìsàn ń ṣe lálájìkẹ́ ń sọ o. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ breadwinner tí ń kú ní ìsìn? Ọmọ gbé eléyìí ó ti lọ, ó kàn déédéé gbórílé tébù náà ni. Òun ló sì wá ara rẹ̀ dé hospital o, òun ló sì ṣe kinní kan o. Ṣé ẹ mọ̀ wípé àìní àkíyèsí yín ó fa kí ikú fún ọ̀pọ̀lọpọ̀ wọn? Ẹ máa béèrè àlàáfíà wọn náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan, láì béèrè owó, láì béèrè pé ẹ wá fún mi ní nǹkan. Ẹ pìyàn láwọn kan ẹ̀yìn kan, ẹni bó o ní, mo ní ń béèrè ní báwo níṣẹ́, ilé ńkọ́, sí ò sí nǹkan kan, mo rí ojú rẹ̀ so, mo rí bó ṣe ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta, oṣù ọ̀pá láàfíà ni. Ẹ béèrè àlàáfíà wọn. Ọ̀pọ̀lọpọ̀ ní in tó pọ̀ nínú láti sọ jáde. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń ronú ní kọ̀rọ̀, wọ́n kàn ń rí iná rẹ́rìn. Inú ọ̀pọ̀lọpọ̀ gbọgbẹ́, ọ̀pọ̀lọpọ̀ ń pass through a lot. Ṣùgbọ́n tẹ́ ẹ bá béèrè, ẹ lè mọ̀ mọ̀. Tẹ́ ẹ bá béèrè, wọ́n lè mọ̀ sọ fún yín. Ṣùgbọ́n yín tẹ́ ẹ máa ń ṣe fún breadwinner àti ní wípé hello, owó kìíní kan ti tán o, owó kìíní kan ti tán o, àbúrò rẹ̀ ó ṣe gbá o, ẹ̀gbọ́n rẹ̀ ṣàwo o, kìíní kan ṣe kòkó bàbá àṣàsùn o. Ẹ tí ẹ fẹ́ mọ̀, kó sá ti máa mú fún yín ni. Ẹ mọ́ sì gbàgbé wípé òun náà lẹ̀ ń wojú bí nǹkan bá ṣe ní ìsìn, nǹkan ti ṣe gbogbo ilé yín nù. Ṣùgbọ́n kí nǹkan ó mọ̀ bá a ṣe, lálájìkẹ́ fi tètè wá sọ fún yín wípé ẹ máa béèrè àlàáfíà breadwinner náà o. Owó kan gbogbo nǹkan o. After all, bọ̀dá mi lówó lọ, kí ló túkù tó tún fẹ́ mọ fèsì? After all, àǹtí mi ló ẹ bá rí ilé tán ń gbé, ẹ mọ̀ wípé ibi owó pin sínú, kí ni wá tún lè fẹ́ jẹ́ pírọ́blẹ́mù wọn? Ìwọ ni ìṣòro rẹ jówó, ìṣòro tiẹ̀ ó lè mọ̀ jówó. Ìwọ ló ń wò wípé owó ti ṣe gbogbo owó ṣe gbogbo kinní wọn tán. Ọ̀pọ̀lọpọ̀ ń mú nǹkan mọ́ra, ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń dé nǹkan mọ́ra, tó sì jẹ́ wípé tẹ́ ẹ bá béèrè kẹ́ ẹ lú ẹlòmíì ní fún gan kò ní sọ síta. Ẹlòmíì gan sì tún fẹ́ sọ síta, ṣùgbọ́n ẹ tí ẹ fún ní audience rárá, ẹ fún láyè. A ní wọn ò tiẹ̀ kí ẹ̀ sáwọn ọ̀yún náà níní, bó bá sá ti pé owó náà fẹ́ béèrè. Ẹ máa béèrè àlàáfíà breadwinner náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ ti ẹ̀ pé láì béèrè nǹkan kan. Ẹ pé kẹ́ ẹ ti ẹ̀ béèrè àlàáfíà rẹ̀ kẹ́ ẹ ṣàdúà fún. Kì í ṣe pé kó wá rí kọ́ yín káyà rẹ̀ ó máa já. Ọ̀pọ̀lọpọ̀ breadwinner ti ń fìlẹ̀ ara wọn wípé kí ni owó náà nídìí mi fún, kò sí nǹkan míì tán nídìí mi fún. Sáwọn eléyìí tí bá sá ti fún wọn lówó ti tán, wọn ò fẹ́ mọ bí mo ṣe live, wọn ò fẹ́. Lóòótọ́ sì ni ẹ fẹ́ mọ bí títí ń rówó gan, ẹ fẹ́ mọ bí ṣe live, ẹ fẹ́ mọ bóyá bísínẹ́sì rẹ̀ ń lọ síwájú àbí ń lọ sẹ́yìn, kó sá ti mọ mi tọ̀ pẹ̀lú dìmáàndì tẹ̀yìn ni, kò yóò rí bẹ́ẹ̀. Kódà bí èèyàn bá ra mọ́tò tí fi ń ṣẹ̀ṣẹ̀ rìn káàkiri, bó bá nídìí sáfíìsì tí ò bá sáfíìsì ẹ̀ kò lè rí gbé jáde o. Èèyàn gbọ́dọ̀ mọ wò sómi yẹn ó débi tó yẹ kó dé, ṣé ọ́ìlì wà nù rẹ̀, bó ní ẹ́ńjìn, ṣé mò ń sáfíìsì ẹ̀ lóṣooṣù, ó gbọ́dọ̀ mọ mójútó. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ breadwinner yín ṣe rí. Tí nǹkan bá ìṣẹ́jú tí ń bá inú o, Ọlọ́run lè ṣe kẹ́rẹ́ lòmíì tí ó tún dìde o. Ọlọ́run sì lè tún bá yín ti ń dà kejì kó jẹ́ pé ó ti lọ́nu, tó jẹ́ pé generation bíi 2 3 gan ẹ tún lè mọ̀ rẹ̀ lòmíì. Ẹ máa béèrè wọn. Abẹ́yìn tí kì í ṣe wípé ó ti dọ́wọ́ ẹni náà, ìkàn sáà wò wípé
kó mọ́ kó ìlé wo àwọn òbí mi ràn ni ìlé wọn ẹbí mi níran ni ẹ béèrè àlàáfíà rẹ̀ náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìṣe gbogbo náà lẹ́ẹ̀mọ́ béèrè owó ẹ béèrè àlàáfíà rẹ̀ jẹ́ kó náà mọ̀ pé ó wà important ẹ wo ó wà important nínú ayé yín kì í ṣe pé kó wá mọ ríra rẹ̀ bíi wípé ẹ̀rọ pọwó lòun kí náà nídìí fún wọn ṣóun lọ́ọ̀ fún wọn sí kankan bá nídìí owó náà pé bá ti nídìí owó tẹ́ bá ti rí kọ́ wọn báyìí owó náà nílò òye orí bẹ́ẹ̀ o ẹ̀jẹ̀ ń rí kọ́ ọ̀tẹ̀yìn náà nù 2025 kọ́ mọ̀ pé ẹ fẹ́ kí àwọn ni Ọlọ́run kó ṣàánú Alájìkẹ́ rí iná o ẹ bá ń láìkẹ́ kọ́mẹ̀ntì ṣe ó dàbọ̀.